ojú tí kẹ̀lẹ̀bẹ̀ wọ̀, ojú tí kẹ̀lẹ̀bẹ̀ wọ̀, ojú tí kẹ̀lẹ̀bẹ̀ wọ̀, ojú tí kẹ̀lẹ̀bẹ̀ wọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni. Ọmọ Yorùbá eléyìí lágbára jù. Ìwọ tó bá sọ pé Ọlọ́run sínú ìrìn àjò tá à ń rìn súnmọ́ bí kò wá gbọ́. Mo sọ fún yín, mo lọ́rùn ò ní fọmọdé yẹn mọ́lẹ̀. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kójú ti ọmọdé yẹn mọ́. Bẹ́ẹ̀ lójú ò dẹ̀ ní ti gbogbo àwa tá à ń wo fídíò yìí àtàwa tá à ń ṣàtìlẹ́yìn fún bàbá wa olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé freedom for Chief Sunday Igboho on free Chief Sunday Igboho's account. Freedom for Chief Sunday Igboho on free Chief Sunday Igboho's account. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ wípé olóyè Sunday Igboho ìṣọ̀daràn ajìjàgbara ni wọ́n. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ pé àwa la rán wọn níṣẹ́. Tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwù ẹ̀ wá nǹkan kan information kan làwọn bàbá wa kan fún mi láìpẹ́ yìí nísinsìnyí báyìí. Ṣé mọ̀ pé ẹ lè believe pé ilẹ̀ Yorùbá tá wà yìí àwọn ọmọ àlè Yorùbá kan sì kù. Ṣé àwò ẹ lè believe pé àwọn kan dẹ̀ kóra wọn jọ. Allegedly, I was not there. Wọ́n náà wọn kọ́ kóra wọn jọ. Wọ́n lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu. Wọ́n lọ sí presidency according to what we heard. I was not there, but bàbá Tinubu wọ́n Jewo Omo Oko fáwọn tí wọ́n lọ bá wọn. Wọ́n náà wọn tó lọ bá wọn yẹn sọ pé bàbá Tinubu ohun táwọn Fúlàní sọ yẹn wọ́n gbọ́dọ̀ ṣe, wọ́n gbọ́dọ̀ mú Chief Sunday Igboho, wọ́n gbọ́dọ̀ ṣe gbá, wọ́n gbọ́dọ̀ ṣàwo, wọ́n gbọ́dọ̀ fi àkáǹtì wọn lẹ̀. Àwọn ò sí pé àwọn ò sí lẹ́yìn wọn mọ́ o, àwọn ò ṣe kinní kan mọ́ o, àwọn ò ṣe gbá mọ́ o, ká páwọn ṣàwo mọ́ o. Wọ́n ní bàbá Tinubu lé gbogbo wọn dànù ní níwájú Ọlọ́run àti ènìyàn. Mi ì tí mọ àwọn táwọn ènìyàn jẹ́. Àwọn bàbá yẹn dẹ̀ sọ fún mi pé àwọn ò tí ì reveal identity wọn fún mi. Kábíyèsí Elédùmarè. Níbi táwa kan ti ń pariwo wípé freedom for Chief Sunday Igboho kí wọ́n unfreeze account Chief Sunday Igboho làwọn kan ni wọ́n ti gbéra ni wọ́n tún ti ń wá bí wọ́n ti fẹ́ gbéra wọn ṣubú láì ṣolóyè Sunday Igboho. Ṣé mọ̀ kí mo sọ fún yín pé a gbọ́ pé àwọn Fúlàní kan náà ti lọ ń gbà kan tọ́ní bàbá Tinubu tutọ́ sókè wọ́n fojú gbà wọ́n lé wọn bí ajá. Àwọn tó lọ this time ó possible kí pépà sì gbé because according to information tí mo gbà ọ̀nà àná ló ṣẹlẹ̀. Àná ni bàbá Tinubu work wọn out tó dẹ̀ ní káwọn security kọ́ lé wọn bọ́ta presidency. I don't know how true is that, but àwọn kò ṣojú mi ni mo yẹ sọ bẹ́ẹ̀. Mo mọ̀ pé bó ṣe máa rí náà nìyẹn. Ẹ wá sọ fún mi pé Ọlọ́run ò sí pẹ̀lú Adéyẹmọ. Bàbá Tinubu fún ara wọn àwọn gan mọ̀ wípé Chief Sunday Igboho ìjà tó tọ́ àti ìjà tó yẹ ni wọ́n ń jà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a gbọ́ pé wọ́n sọ níbẹ̀. Ìtú bá jẹ́ kí n sọ mi ní sọ, ìtú bá jẹ́ kí n sọ ni màá sọ. Ọmọ Yorùbá kẹ́jẹ́ kájọ gbé yẹ̀wò. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé olóyè Igboho ò jà fún wọn Yorùbá? Ṣé lóòótọ́ ni wípé èèyàn burúkú ni olóyè Sunday Igboho? Ṣé lóòótọ́ ni wípé olóyè Sunday Igboho kì í ṣe àjìjàgbara? Ọ̀nà àwọn olórí burúkú kan wọ́n ti lọ kọ lẹ́tà bó ṣe ń kọ lẹ́tà sí presidency lọ́ kọ sí British High Commission ni wọ́n kọ sí àwọn kí ló pè wọ́n yìí náà o máa rántí orúkọ tí wọ́n pè àwọn pípì. Bẹ́ẹ̀ lọ kọ sí ìjọba British ni wọ́n kọ sí UN lọ ṣe oríṣiríṣi pé olóyè ò kì í ṣe ara wa mọ́, wọ́n ń ṣe ara wa mọ́, wọ́n ń ṣe olórí wa mọ́, bàbá Akíntóyè ń ṣe ara wa mọ́, wọ́n ń ṣe olórí. Mi sọ pé àwọn tí wọ́n pe àwọn kan tí wọ́n tó yẹn no eléyìí wọ́n dárúkọ àwọn ẹni yẹn. Àwọn fásitì kò yí pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun.
inú mi dùn. Ẹ jẹ́ a ṣe gbòòsà mẹ́ta fún àwọn àgbà Yorùbá tó pè mí tó sọ fún mi gbòòsà gbòòsà gbòòsà. Ẹ jẹ́ a ṣe gbòòsà mẹ́ta fún ọmọ olódòdẹ náà gbòòsà gbòòsà gbòòsà. Eléyìí tí wọ́n ṣe ó dùn mí nínú. Eléyìí tí Tinubu ṣe ó dùn mọ́ mi nínú. Bó tiẹ̀ jẹ́ pé àwa ò ṣe wá Nàìjíríà bọ̀ àìtí kúrò lábẹ́ Nàìjíríà. Tá bá rí gọ́vnà àbí president àbí anybody tó ṣe ohun tó dáa ẹ jẹ́ ká yìn. Yìnyínyìnyín ló ń sọ kẹ́ni lè ṣe míì. Bàbá Bọ́lá Ahmed Tinubu tí wàá ṣe dé lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lé àwọn olórí burúkú yẹn tẹ wọ́ọ̀kì wọn out tẹ yẹ̀yẹ́ wọn. A fẹ́ jẹ́ kẹ́ wá yẹ̀yẹ́ gbogbo ìran wọn náà. Ẹ bá wa unfreeze àkáǹtì Chief Sunday Igboho. Ẹ bá wa fún wọn ní freedom kí wọ́n lè wá gbèjà wa. Ìyà ń jà wá ọmọ Yorùbá, wọ́n ń pa wá nípakúpa, wọ́n ń ṣe wá rádaràda, wọ́n ń ṣe wá rédèrèdè. A lè dúró lù mọ́, a ò lè gbélé, a ò lè dúró lọ́jà, a ò lè lọ sóko mọ́, a lè lọ sódò mọ́. Ilẹ̀ Yorùbá ń ṣẹ̀jẹ̀, ó ń bleed lọ́wọ́. Ethnic cleansing ó ti high gan nílẹ̀ Yorùbá. More than 5 videos lẹ́nu ìjẹta sẹ́ni àwọn ọmọ Yorùbá tí wọ́n ti lọ pa mọ́kò. Ó ní máa ń kọ́ wọn ka mọ́kò oko kaṣú. Wọ́n dẹ̀ débẹ̀, wọ́n dẹ̀ ṣá gbogbo orí ẹ̀ ní ṣàkúṣà, wọ́n ṣá gbogbo ọwọ́ ẹ̀, wọ́n ṣá gbogbo ẹsẹ̀, wọ́n condemn ẹni yẹn. Tẹ́ni yẹn gò bá kú kò lè ó possible kó má wúlò fúnra ẹ̀ mọ́. Àwọn ẹni yóò dẹ̀ dá dúró bẹ́ẹ̀. Bó ṣe ń pààyàn lógùn state ló ń pààyàn lọ́yọ́ state ló ń pààyàn ní Ondo state ló ń pààyàn lẹ́kìtì state ni wọ́n pààyàn lọ́ṣun ló ń pààyàn ní Ọ̀yọ́ ló ń pààyàn ní Lagos state. And these are the same set of people tá a mọ̀ dájúdájú wípé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá fẹ́ jẹ́ kí gbogbo kìíní stop, ẹ bá wa tú ọmọ Adéyẹmọ sílẹ̀, ẹ jẹ́ kó wá gbèjà wa, ẹ jẹ́ kó máa Adéyẹmọ wá gbèjà wa ọmọ Yorùbá. Ẹ̀yin ìyá wa káàkiri àgbáńlá yìí ẹ bá wa share fídíò yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé freedom for Chief Sunday Igboho, freedom for Olóyè Sunday Igboho, official freedom for Chief Sunday Igboho, amnet official freedom for Chief Sunday Igboho. Tábàdí àwọn olówó bọ̀ oore lolóyè Sunday Igboho ṣe fún wọn Yorùbá káwọn ọmọ Yorùbá tó sọ di ibi mọ́ wọn lọ́wọ́. Bàbá yóò tún hùwà ibi, ìwà oore tí wọ́n ń ṣe náà ni wọ́n tún sì tẹsẹ̀ mọ́. Ẹ mọyì àwọn tí olóyè Sunday Igboho sọ dèèyàn ni. Mo fi Ọlọ́run Elédùmarè búra fún yín, mo mẹni tí Chief Sunday Igboho ti fún ní 30 million yìí, mo mẹni tí wọ́n ti fún ní 50 million, mo mẹni tí wọ́n ti fún ní 10 million, mo mẹni tí wọ́n sponsor láti ẹni tó jẹ́ pé àwọn ọlọ́wọ́ wọn dé university more than 500 people tó lè Sunday Igboho fún scholarship. Ẹ jẹ́ ká tiẹ̀ wo àwọn ẹ jẹ́ ká wo tàwọn tó ń benefit lára owó olóyè Sunday Igboho. Ẹ bá wa unfreeze àwọn àkáǹtì wọn. Mo mọ more than 300 arúgbó tó lóyè Sunday Igboho ń fún lóúnjẹ tó ń fún ní owó oṣù every month. Wọ́n á gba rice, wọ́n á gbẹ̀wà, wọ́n á gbòòrò, wọ́n á gbé epo, wọ́n á gba ata dórí iyọ̀. Wọ́n á dẹ̀ tún gba additional, àwọn míì gba 30,000, káwọn míì gba 50, káwọn míì gba 70, àwọn míì gba 150. Ó depend iye ọmọ tó bá bí àti condition wọn. Olóyè Sunday Igboho ààyè wọn ti yọ nílẹ̀ Yorùbá. Ṣèbẹ̀rí fídíò tí bàbá wa ààrẹ òpìtàn Ìbàdàn tí àwa pè ní ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá káfàtà. Bàbá yìí ṣe ètò kan lánàá, wọ́n ní kó wò kò séyàn méjì tí ó lè ràn wá lọ́wọ́ ní àsìkò tá a wà yìí. Ẹ wo irú
irú youth leader Afẹ́nifẹ́re tí àwọn ajínigbé gbé tí wọ́n ń harass ẹ̀ tó ń ṣoríṣiríṣi fún, wọ́n yìnbọn méjì fún ní ẹ̀yìn, bólẹ́tì yẹn sì wà lára ìdí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Bí bólẹ́tì yẹn ṣe wà lára ẹ̀, wọ́n tún sì ń tọ́ṣọ ẹ̀, wọ́n ń fìyà jẹ káwọn èèyàn ẹ̀ lẹ́kọ̀ọ́ wá. Wọ́n dìmáàndì fún 100 million tẹ́lẹ̀, nísìnyí wọ́n tún ti ń dìmáàndì fún márúwá méjì àti 100 million. Láti ìgbà tá a ti ń pariwo yìí, Afẹ́nifẹ́re wọn ti issue any official statement. Bóyá dẹ̀ ti sọ tèmi ò rí kẹ́yìn tẹ́ bá rí kẹsẹ̀ díẹ̀ sí mi. Torí tí Afẹ́nifẹ́re bá ti sọ̀rọ̀, somebody like me màá ti gbọ́. The same Afẹ́nifẹ́re group yìí, àwọn ni wọ́n wà náà tó ń fa ilẹ̀ tó ń fa òmìnira ilẹ̀ Yorùbá sẹ́yìn, torí pé wọn ò dúró tì wá. Gbogbo ìlérí tí gbogbo wọn ṣe f'Awólọ́wọ̀, tí wọ́n ní kí Awólọ́wọ̀ má wọ̀rí, àwọn máa dilé mú, àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwo, wọn di ọmọ Yorùbá mú, dì wá mú débi tó máa gbé wà. Ẹ wá dúrúyà bí a ṣe ń jọmọ Yorùbá. Ṣé ẹni tó jẹ́ youth leader Afẹ́nifẹ́re òun ló jẹ́ káwọn Fúlàní kọ́ gbèbígbà tó bá gbé eṣinṣin báyìí? Ń tà ń sọ fún yín nìyẹn. Ìyàyín ilẹ̀ Yorùbá ló ń pè é. Gbogbo ká máa fi protect ara wa tí wọ́n ní lè fi jí wa gbé, gbogbo ẹ̀ lọ́lọ́run ti fún wa lẹ̀ Yorùbá. Àwa là gbà lọ́wọ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wa gbà ó tún dá padà pé ìwọ Ọlọ́run mi ìfẹ́ protection ìjàre nítorí ignorant. Tá bá sọ fẹ́ èèyàn wa kò sí pé fẹ́ lọ jà nílẹ̀ Yorùbá bá ṣe wà nìyẹn. Ìran aládé àti ìran jagunjagun ni wá nílẹ̀ Yorùbá. Bàbá tó bí èmi lọ́mọ orúkọ ẹ̀ ní Ògúnbíyì. Ṣàngó apá bàtà, apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Kí lẹ fi ṣeré yìí? Ogun kò lẹ̀ Yorùbá. Láyé àtijọ́, ọ̀pá kò ń pa ọmọ Yorùbá. Láyé àtijọ́ kò lè yí fọ́mọ Yorùbá kó wọlé. Àwọn bàbá wa dira tán, wọ́n wá àwọn àṣírí, wọ́n dẹ̀ rí. Òun ni àwọn Fúlàní tó ń wá látọdún yìí tí wọ́n ti attempt láti palẹ̀ Yorùbá run, láti gbalẹ̀ Yorùbá, òun ni wọ́n fi rí draw. Àwọn Fúlàní yìí wá kó sáwọn ọmọ àlè Yorùbá kan láàrin, ó wá kówó fún wọn, ó wá rán wọn kọ́ lọ máa condemn nǹkan tá fi ń protect ara wa, ohun tá fi ń dáàbò. Lóòótọ́ Ọlọ́run nìkan ló ń dáàbò bo ẹ̀dá, but tọ́lọ́run ò bá fẹ́ jẹ́ ká fi kíní yẹn dáàbò bora wa náà kò ní jẹ́ kó ṣiṣẹ́. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yẹn. God gave us free will. Gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ló fún ní oore ọ̀fẹ́ láti lè ṣe ohun tó bá wù. Ẹ wo youth leader fẹ́ ṣé wọ́n lè gbé òmèyọ̀ bẹ́ẹ̀? Youth leader lẹ Yorùbá South West ní òmèyọ̀. Ṣé wọ́n lè gbé bẹ́ẹ̀? Wọ́n lè gbé bẹ́ẹ̀ because òun gan ò ní dúró kọ́ gbé òun. Ó ní youth leader ẹgọ́ ti escape, ìbọn tọ́yìn tó bà á ló fi ṣubú. Ẹ wá imagine bó ṣe escape yẹn, kọ́ yìnbọn gbàgbàgbàgbàgbà kó má wọlé, ṣèbí ó máa sá ló máa escape ara ẹ̀ ní. But nígbà tó yìnbọn tí bólẹ́tì méjì mú ó ṣubú, bólẹ́tì yẹn ṣì wà lára ẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀. Ẹ lọ dira ọmọ Yorùbá. Lẹ́bù tilẹ̀ Yorùbá wà sí i. Tó bá sọ pé àwùsùnlé láì kíní kan wọ́n á kọ̀ pa ẹ́ bí ìgbà tó bá pa eṣinṣin tẹ́nìkan kò ní mọ̀ pé yàn kú. Youth leader Afẹ́nifẹ́re yìí nísìn, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ tètè lọ máa rúbọ. Ẹ máa rúbọ, kẹ́ máa gbàdúrà, kẹ́ máa gbàwẹ̀, kẹ́ máa ṣe ìlátùlì kọ́dírì kọ́ bá pa á. Torí àwọn olórí burúkú tẹ̀ ń wò yìí, tó bá ti ń di pé wọ́n béèrè àwọn wọn fẹ́fẹ́ nìyẹn lẹ̀ ni. Lẹ́yìn tó bá gba 100 billion yẹn tán, wọ́n á tún gba máwá méjì, bóyá wọ́n á tún padà náà fẹ́ gba tírélà. At the end of the day wọ́n wá mẹ́ni yẹn wọ́n á padà nù. Kí ló jẹ́ kí wọ́n rí youth leader Afẹ́nifẹ́re mú?
torí àjẹsára tí ó sì torí a gbọ́ pé after tí wọ́n kààbù wọn bí wọ́n ti kọ́kọ́ sá lọ bọ̀ ìbọn tí wọ́n dàbò wọn ni wọ́n fi ṣubú tí wọ́n fi rí wọn gbé. tá a bá ń sọ fún yín pé kẹ́ ẹ dira á dàbí pé èèyàn mọ tó ń sọ ànẹ́lòmíì tó bá gbọ́ pé ní kó dira báyìí á tún máa rí nírì èèyàn burúkú á máa rí nírì èèyàn sàtánì. ọ̀hún dẹ̀ mọ̀ wípé àwọn baba ńlá baba wa wọn ò lówó lọ́lọ́run ṣe fún wọn ní ọ̀nà torí pé Ọlọ́run ò fẹ́ jẹ́ kí àwọn wàhálà báyìí kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá aláṣẹláyẹta tanáàrẹta ta aláfẹ́ta ta alágbèrò ta aláfẹ́rì àyìnrá àyìnjánífun kábíyèsí Elédùmarè ó dùn mí gan kò ń ṣe ẹni tó jẹ́ youth leader Afẹ́nifẹ́re ló jẹ́ káwọn oh my goodness lóòótọ́ ewé máa ń súnkó ṣùgbọ́n no Ọlọ́run ṣe nǹkan tí ó bá dà ohun tó bá gbogbo tọ́lọ́run ṣe dáradára ni ẹ wo àwọn eléyìí náà tá a bá ń sọ fún yín pé àwọn Fúlàní wọn ní religion ẹ̀yin ní rọ́lá ń pa ẹ̀yin ká máa ní mùsùlùmí ni wọ́n Ògùnbọn ni Fúlàní yìí tẹ̀sí Ògùnbọn ló tẹ̀sí Fúlàní tó sọ fẹ́yìn pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ò dáa Ògùnbọn wọ́n gbé K47 dání wọ́n yìn kóòdù lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ ẹrú Fúlàní wọ́n wá máa sọ fún yín pé ẹ má ṣàyẹta ẹ má ṣe kinní kan tó bá kú ọkọ̀ pé o kú for nothing tó bá kú o kú sàárà mi ò fẹ́ play voice yẹn nítorí copyright bí akéde fún volume díẹ̀. To kamar yanzu za a iya gwada mana koko sai wani ba an ba hukuntu mu da kan yi ba ma shakka ba ma hukuntu to a gwada man cewa Fulani ló sọ yanzu za a iya gwada mana koko sai bayan wani lokaci to the same Fulani tí ó sọ fún yín pé aráàmù ni oògùn ṣíṣe ẹ máa wo ìgbà tó yẹ pé àwọn gbọ́n jù yìí lọ àwọn mẹ́ta ẹni wọ́n máa yìnbọn kò ní wọlé kò tiẹ̀ ní dún á wá ní kò yìn sókè. fẹ́ gbé sáùndì yẹn kúrò bẹ́ẹ̀ nǹkan tó ń sọ náà àkókò gbọ́ kíkọ gbọ́ bí ìbọn yẹn ṣe máa dún ẹ máa wo. yanzu kenan kamar yanzu da an da take da jira take kawai ka gwada koko sai wani da jiya daga ni har yaran mu gabaki ɗaya babu wani wanda ya kamar Allah da mun shirya musu to yanzu za a iya gwada wa mutane su gani koko sai bayan lokaci ìbọn lọ fẹ́ yìn fún yẹn ó máa sáàkì ni. ga sanan duk kowa yana ganin shi ṣe rí bó ṣe há ṣe gbọ́ bó ṣe há kó máa ní kó yìn sókè. ṣe gbọ́ bó ṣe dún ṣe rí ń há ni o ó ní kó yìn sókè ṣe gbọ́ bó ṣe dún ṣe ẹ̀rí bó ṣe dún wọ́n á máa sọ wípé ẹ má dira Fúlàní nìyẹn o Fúlàní ó fi oúnjẹ yẹn fi hàn wá báyìí wèrè kan á máa sọ fún yín pé àwùsù lè láì àwùsù lè kéde kan wọn á kọ̀ pa ẹ̀ dànù àwa ń sọ fún yín pé lóòótọ́ ẹ̀sìn tó dalẹ̀ sí Islam ṣùgbọ́n àwọn tó jẹ́ representative ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá terrorist ló pọ̀ nù wọn òótọ́ ọ̀rọ̀ ni a máa sọ̀rọ̀ wọn kó tó di pé màá gbàgbé ẹja sáré dọ̀dọ̀ bàbá Máyégún. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo wà sẹ́sẹ́rẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rí bí ògògò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgàjìgà bí ẹ̀kọ́ akọ́nabata
òkúta babaláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹrù táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè báyégún aníkúlákó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè báyégún aníkúlákó gbogbo ara kìkì ó abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọdọ lọ a kì í borí olóko ní ògún ìwọ náà rẹ yóò ká rẹ ló kọ lọlọ. náà káàbọ̀ padà yìí nìyẹn wà bàbá máa égún nìyẹn bóyá o fẹ́ dira ni o ayẹta afẹ́ta nǹkan o ṣàfẹ́ dira o fẹ́ tẹfá o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ o fẹ́ gbàwé ìgbélú o ò lórí ọkọ o ò lórí aya o fẹ́ ṣẹbọ kàkà tí ń kagún láyé any type of spirituality mo máa ń sọ mi ìmọ̀ wọn rí but iṣẹ́ tó ń ṣe tó dáa ló jẹ́ ìṣì máa polówó wọn now kó tó di pé àbọ̀ sí ìpele kejì ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ka sáré dòdò bàbá láwọn àbíta tì kì í ṣe ẹ̀kọ́ náà tó 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 rẹ̀. Bitati ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì yágànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa láàlá Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàlá Bitati yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàlá Bitati òun ni ká ẹ gbéra láti wáyé gbòógì láàlá Bitati rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá darí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàlá Bitati gbèrúra kò rí àtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yìí nìyẹn wà láàlá Bitati ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi ìwọ tí nǹkan ọmọkùnrin bá kiri tó lè kanlẹ̀ gbọ̀ngbọ̀n ẹ pé láàlá Bitati kìwọ́ tó yẹ pé nǹkan ọmọkùnrin yẹn kéré tó fẹ́ kó tóbi ju bó ṣe wà lọ naturally tàbí ó fẹ́ àdódùn o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n o ní kidney problem heart problem any type of medical issue tẹ́ bá ní ẹ pé láàlá Bitati èmi lè fọwọ́ wọn sọ̀rọ̀ àtọ́ ìpínlẹ̀ ni mo ti rí at least 3 to 5 testimony àti rẹ́ni tó ní kidney problem tó kó dẹ́kun wá tó dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Now back to our issue ọmọ Yorùbá ẹ má gbàgbé àti fẹ́ bẹ̀rẹ̀ rally a dẹ̀ ń lọ sí ìnáwó bàbá wa ẹ support Mass B media team ẹ support wa káwa náà lè wà ń bẹ̀ ká lè ṣoríṣiríṣi àwọn tó yẹ ká ṣe níjọ́ yẹn a máa gba hòtẹ́ẹ̀lì a gba mọ́tò a gba gbogbo ẹ support Mass B team ẹ support mi ẹ máa wò mí níwọ̀n ọjọ́ ti wọlé dé ẹ support mi so the same account tí mò ń lò náà GTB 02141687040 02141687040 GT Bank kẹ máa wò mí níwọ̀n ẹ ṣàánú mi and ẹ̀yin tọ́lọ́ bá dẹ̀ tó búkù fún tẹ fẹ́ support àwọn Ìgbòho Iron Lady ẹ pè mí màá send account number wọn sí yín tàbí kí n connect yín mẹ́rin tó jẹ́ leader wọn Ìgbòho Iron Lady àwọn náà nídìí ọ̀n ṣe gudugudu méje yàyà mẹ́fà ní movement tàwa yìí tẹ bá fẹ́ account number wọn ẹ pè mí ìfẹ́ fi sórí afẹ́fẹ́ for security reasons kódà tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ tó fún wọn lówó náà àǹfààní wà kẹ́lẹ́ mi kọ́dọ̀ wọn lọ direct that is that about that fún àwọn equipment mo sọ fún yín pé mo fẹ́ kó kúrò bí tí mo wà ṣé ẹ̀yin náà ti wá rí ara ìdí tí mo ṣe ní mo fẹ́ kúrò ní kéèyàn máa lérí kó máa pa mí kéèyàn máa sọ pé òun máa pa èmi àti gbogbo àwa tí a jọ ń tẹ̀lé ṣe Sunday ó wá ń bínú pé no king as God ń bínú pé mi play voice note òun ìwọ tó lérí kó fẹ́ pa wá
you are telling me I don't know the law pé ẹ̀tọ́ wo ni mo ní láti play voice note yẹn so you have the right to kill like seriously you issue a threat you want to kill us not even only you àti stupid boy kan tó wà Nàìjíríà náà tí ó mọ̀ pa mò ń tó ṣe voice note tó dárúkọ mi òun máa pa èmi òun máa flush mi you also came out knocking as God that you will kill us wàá pa wá kí o tó lọ face àwọn tí ẹ fẹ́ lọ bá jà right wo lè mi ní láti play vote without your permission so I need to take your permission before I let the whole Yoruba land be aware that you threaten láti pa èmi àtàwọn yòókù wa like seriously ó yà náà Abẹ́òkúta ni mo wà báyìí a ti wà Nàìjíríà báyìí tòótọ́ là ń lọ sí pátì ìyàwó bàbá ẹni ọ̀wọ̀ ọ̀pọ̀lọ́lá jùlọ bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè mo ti wà Abẹ́òkúta ni mo ti ń sọ̀rọ̀ you can see this is my house in Abẹ́òkúta I'm expecting you and mo expect gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pa mí Abẹ́òkúta mo wà kò sí ẹ tó ń ṣe ìbánisọ̀rọ̀ Abẹ́òkúta tí ò mọ ilé mi the same place náà ni mo ṣì wà mi tí kò kúrò tí bá ti wà Nàìjíríà ibẹ̀ mo máa ń wà wá bẹ́ẹ̀ wá pa mí jọ wá pa mí mọ́lé yẹ̀yẹ́ now ọmọ Yorùbá looking at God ó tún issue threat mi bí lánàá èmi òun máa bá foreign affair ṣé mi wà náà tó ń gbé ìlú tí ò níwèé even nígbà tí mo tiẹ̀ gbé Kòtónú gan mo níwèé mo ní residence do you think I'm an illiterate what do you take me for mi tí ì ráyè ti gbogbo yín gbogbo voice note tí gbogbo yín ṣe pátápátá gbogbo ẹ̀ ni wọ́n ń jù fún mi tí bá ráyè tán mo ṣe ń fọwọ́ yọ̀gbọ̀kẹ́ mo nísìn pé bí gbogbo yín máa ronú kúwàdà bọ̀ tí bá wá rí pé ẹ̀rẹ́dà àti ronú kúwàdà mo fi Ọlọ́run nínú máa gbogbo àwọn ọ́díò yẹn máa bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ síta fún ara mi kí àwọn èèyàn mọ orí èèyàn tí gbogbo yín jẹ́ how dare you láti ìgbà tá a ti ń ṣe rally tá à ń ṣe Yorùbá nation gbogbo activities tá à ń ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dánù yìí mélòó nu yín ló jáde mélòó nu yín la rí gbogbo yín lè fẹ́ dí ọ̀gá òjijì ṣé gbowó stop anybody ni ṣé must be stop èmi máa ń sọ anybody tó bá ti jáde genuinely àwa máa fún ní support Chief Sunday Igboho tá à ń fún ní support lọ́wọ́lọ́wọ́ torí pé nígbà tí ojú ń pọ́n gbogbo ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho dìde tán ni wọ́n dúró pé kò sí kankan tó máa ṣe ọmọ Yorùbá kankan mọ́ wọ́n dẹ̀ gbà wálẹ̀ ilẹ̀ Yorùbá so ká wá fi bí sú ẹni bẹ́ẹ̀ ká fi bí sú tẹ́jì ni ọlá ń pariwo kò sí tó Yorùbá nìjọ ni wọ́n ti dé Chief Sunday Igboho kúrò ń lù then sọ̀kan tí wọ́n ṣe torí ẹ̀ lé wọn kí wọ́n tó wà Libya ní àtijọ́ yìí tó tún àwa kan lọ sí Kòtónú ńgbà kan tó ní ká lọ búra lọ́dọ̀ ọba Àṣàmú ìwá mi ìfẹ́ dárúkọ àwọn yòókù tí ẹjọ́ tàn wá lọ́bẹ̀ ká máa búra ta ni kò wá ní kí wọn náà wá búra ṣó wá dọ̀la Ọlọ́run ló sọ pé kèmí jọ́ ọmọ àgbà gbogbo ìbúra tèmi bújọ́ ẹ̀ mo là àtàwọn bíi mẹ́ta mẹ́rin kan kájọ mọ́wọ́ ra wa ẹ wá èèyàn ní a máa búra fóun kóun máa rán wa lọ máa destroy kóun máa rán wa káàkiri kí a lọ máa destroy ìkan ní Nàìjíríà èmi dẹ̀ sọ pé I am not a terrorist I am a freedom fighter to create awareness constitutionally I am only interested in self-determination I am not interested in terrorism mo sọ fún ẹgbà yìí báwo ni o ṣe máa wà ní Libya tí wàá máa ṣe màálù níwájú
ó kàn dùn mí pé gbogbo àwọn tó pàtàkì Engineer Olaye wọn they don't know who Engineer Olaye is or ọjọ́ òwe tí tò ojú àwa lẹ Engineer Olaye ṣe join movement yá ojú àwa yìí ẹni tó bá dẹ̀ sọ pé mo gba wá ń kọ́bọ̀ lọ́wọ́ òun mo gbẹ̀yìn dẹ̀ sọ̀rọ̀ ẹ jáde kí ẹ wá gbé rìsíìtì síta kẹ máa pe àwọn èèyàn lólè kẹ máa accuse àwọn èèyàn wrongly láì ní evidence ẹyọ kan ṣo bó tilẹ̀ òkú kéré mọ́ ẹ ní lọ́wọ́ so òun ló fẹ́ pa mí kí n wá dákẹ́ kí n má ké gbàjà ẹ̀ mélòó nu igan ló ní ó lè pàdé mi wọ́n níta tó máa ló kubi tí mo fẹ́ wọ̀ mélòó nu yín mélòó nínú yín ló lè pàdé mi èmi máa BTV mélòó nu yín ló lè pàdé mi ta tó máa ló kubi tí mo fẹ́ wọ̀ ṣọ̀gbọ́n apá bàtà apàdé ọjọ́ wọn tiẹ̀ ọjọ́ orí kọ́ ni wọ́n fi ṣe no be by size no be by age ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òmìnira Yorùbá láwa wá ládẹ fẹ́ kọmọlúàbí wà kádẹ sí gbogbo ẹ̀ pẹ̀lú ọmọlúàbí bí wọ́n ṣe kó àwa nìyẹn àwọn lídà tàwa táwa ń tẹ̀lé wọ́n ń ṣàpàyàn báwo ni màá ṣe fẹni tí ò ṣàpàyàn sílẹ̀ tí màá máa tẹ̀lé ẹ̀yìn tẹ̀ ń tírẹ́tì pé máa pa wá ṣùgbọ́n apàbàtà apàdìrìdìrì tiẹ̀ nọ́ọ̀sì ẹwọ ẹ̀yin èèyàn dáadáa tẹ́ bá ní advert tàbí polówó ọjà tàbí information kò tẹ́lẹ̀ páàsì fún mi ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 bí mo ṣe wà ní Nàìjíríà nísìn nọ́mbà tí mò ń lò tẹ́lẹ̀ pè mí sí ní direct call ní 081 76 034 216 081 76 034 216 Nàìjíríà nọ́mbà mi nìyẹn bí mo ṣe wà ní Nàìjíríà báyìí nọ́mbà tẹ́ máa fi pè mí direct tó máa lọ nìyẹn pè mí sẹ́niwì ẹ̀ máa wá bẹ́ẹ̀ tí bá bá rẹ̀ ò ní da èmi ó má wà ga o mélòó nu yín gan ni ó lè mẹ́mí ká má ti sọ pé olóyè Ìgbòho tàbí àwọn tí wọ́n tún ju èmi lọ nínú àwọn tó ń tẹ̀lé olóyè Ìgbòho mélòó nu yín ló lè kojú mi kó kubi tí màá gbà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kẹ máa tírẹ́tì pẹ̀fẹ́ pa wá kẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kí n wá dákẹ́ kò ṣe bọ́ ipa Mohbad nìyí ṣé mi jẹ́ Mohbad ni àbẹ́mi jẹ́ ni tí ẹ̀kọ́ máa mú tẹ́ máa tẹ̀ pín tí bàbá yóò lè dá.